Gbogbo ẹnu ìfẹ́ wa kára ayé pátá la kí yín nílé lóko àti lẹ́yìn odi àti gbogbo ibi tí ẹ ti ń wo tẹlifíṣàn Ojútólé. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Elédùmarè. Ẹ jẹ́ ká jọ gbádùn àwàdà ńlá yìí, àwàdà tó panilẹ́rìn láti aláwàdà nì àti sọ̀rọ̀sọ̀rọ̀ wa Baba Labule. Ẹ kú kalẹ̀, ẹ ṣé tí ẹ̀ ń fẹ́ tiwa. Ṣé o ti sanwó sukú ọmọ tí mo kó fún ọ? Mo ti san. Dákun, ta ní sanwó léyìí? Ìwọ ló ń san. Ìgbà tó máa ṣìkì lọ síbítù ta ló sanwó? Ìwọ náà ló ń san. Abẹ́ wa gbà mí. Ṣé o fẹ́ kí mo bọ gbé bùkátà lórí ọmọ rẹ ni? Ọ̀dà àbáhùn wá gbọ́, tọ́mọ náà bá wá dàgbà tọ́lọ́ ń ṣe lọ́mọ alálùbáríkà tó wá lógo bíi Pàṣọ tí ń kọrin, tó lógo bíi ọmọ òdòdó tí ń kọrin, jùjú tó ní irinṣẹ́ fúnra ẹ̀, tó lógo bíi Ọdún Adékọ́lá bíi Sanyẹ̀rì, owó àkọ́kọ́ tó wá kọ́kọ́ gbà tó dá méjì áù tó kó kọ́sẹ́dọ̀ ààrẹ, ta ló yẹ kó kó ètò kù lé lọ́wọ́ nínú ìyá àti bàbá? Ìyá ni bó bá fẹ́ lálùbáríkà. Ọ̀káre tó bá wá lórí ọ̀fẹ́ àti ra mọ́tò méjì tóun ń lò kan, ta ló yẹ kó fún kọ́kọ́rọ́ kejì nínú ìyá àti bàbá? Ìyá rẹ̀ náà ni tó bá tún fẹ́ lálùbáríkà. Tọ́nà ìlú èbó bá wá sí fún gbogbo èèyàn mọ̀ pé Baba Labule lèmi, tọ́ wá wò pé kẹ́nìkan wá bò ń lóṣù kan nílùú èbó, ta ló yẹ lọ́nà àwọn méjèèjì? Ìyá rẹ̀ náà ni bó bá fẹ́ lálùbáríkà. Ọ̀káre ká wá gbà pé bí nǹkan ṣe rí ní ìsìn, èmi lo nẹ́ńtì láyé, ìwọ náà lò. Àṣàrà ìlú wa dé Ọlọ́run wá wò pé kò mọ̀ bẹ̀ bí wa jẹ́, kẹ́nìkan kọ́kọ́ máa bọ̀, ta ló yẹ kó kúrò àwọn méjèèjì? Ọkùnrin torí rẹ̀ bá pé ó yẹ kó mọ̀ pé òun lòun ó kọ́kọ́ kú kóbìnrin lè mọ mójútó. Ó tiẹ̀ dá tó èmi Baba Labule mọ̀ ń gba aládùúrà fún gbogbo àwọn ọkùnrin pé Ọlọ́run ní jẹ́ kí tiwa ó gbé lórí ọmọ o.